Tomani ahibuli arabi atalisalasi li hanoli warabi wali Koreani warabi wa kalamu hali janati arabi tí bá ko ni Ànábì nífẹ̀ẹ́ Lárúbáwá torí ko mẹ́ta torí ohun Ànábì Lárúbáwá ni torí Al-Qur'an tá ń ka Lárúbáwá ni ọ̀rọ̀ tá máa sọ níjọ́ ìgbéde alikiyama Lárúbáwá why báwo ló ṣe jẹ́ kó rí bẹ́ẹ̀ Yorùbá la jọ ń sọ na báwo àṣírí pọ̀ tó sì máa tú gidigidi gan wàláhì nínú àṣírí tí MS tú wàláhì MS bàbá tí tú half tó tẹ́ bá mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà tí gbogbo wa ló ń blame Tinubu pé òun ló ń ṣe gbà òun ló ń ṣàwọ̀ táwọn ìmáàmù àwọn pásítọ̀ àwọn àfáà yìí tó ń dánwò àwọn ẹ̀sìn mùsùlùmí yìí tó ń dánwò mí àmì muslim àmì confam muslim bí nǹkan tí mo sọ kò jẹ́ kí n máa sọ background mi muslim ni do you understand but tó fi lè mú èmi fún 7 days tí mo bẹ̀rẹ̀ sí ní jó ní yàrá mi tó ń bẹ̀rẹ̀ sí ní lùlù fún mi tí mi ò mọ àwọn ẹni tó ń lùlù fún mi tó ń bẹ̀rẹ̀ sí ní sọ mẹ́sẹ̀jì pé ó yá lọ sọ́jà lọ máa sọ̀kọ́ báyìí tí mo fi di pé mo bẹ́ sọ́jà mo lọ sí 4 different market láti máa lọ sọ mẹ́sẹ̀jì I don't know what I'm doing tóbi pé wọ́n wá mú mi wọ́n fẹ́ fa orí fún mi tó bá ṣe pọ́kọ mi jẹ́yàn kan tó jẹ́ èèyàn kìíní tó tí ò gbà tọ́rọ̀ yẹn di wàhálà tó ní iṣẹ́ tó gbélé mi pé mi ò sọ pé báyìí tó ń tú àṣírí díẹ̀ láṣírí tí MS bàbá sì tú àṣírí sì ń bọ àwọn òrìṣà yẹn wọ́n ń bínú gidigidi gan wọ́n ń bínú torí pé everybody pa wọ́n tì ebi ń pa wọ́n wọ́n ń bínú they are angry wọ́n ń bínú èṣù Ọbàtálá everybody gbogbo òrìṣà yẹn kí mo bá pàdé tó ń bínú gidigidi gan eléyìí ń ṣe ọ̀rọ̀ eré àbí mo kiri ti audience ẹ̀rí níbi tí mo wà ebi ò pa mí o they are very angry bí a torí pé wọ́n abandon wọn ni bí a torí pé wọ́n ṣetán láti jà ń pé gbogbo àwọn tó ń wá apáwà wá lásọ̀dọ̀ wọn àwọn tó ń wá àṣírí wá tí wọ́n yìn àwọn tó yẹ pẹ̀lú omi lọ́lọ́ ń gbéyìn fún bóyá kò tó fi dìde nìyẹn ẹ lè máa imagine pé ẹ wọ́wọ́ mi tó fi sáré sọ pé kí lọ ṣèkọ́ báyìí kí ṣèkọ́ báyìí mo ti kíní gan tí ó ti já kíní gan sí mi lójú so ẹ̀yin àṣírí tó máa ṣe pé Islam gan wà selfish ẹ jẹ́ ká máa wò èmi náà kéwú díẹ̀ bó ti yẹ kémi rántí mọ́ I could remember that time tó yẹ pé a máa ń ka hadith tó máa ní ahibuli arabi atalisalasi li hanoli warabi wali Koreani warabi wa kalamu hali janati arabi tí bá kọ́ ní Ànábì nífẹ̀ẹ́ Lárúbáwá torí ko mẹ́ta torí ohun Ànábì Lárúbáwá ni torí Al-Qur'an tá ń ka Lárúbáwá ni ọ̀rọ̀ tá máa sọ níjọ́ ìgbéde alikiyama Lárúbáwá why báwo ló ṣe jẹ́ kó rí bẹ́ẹ̀ Yorùbá la jọ ń sọ náà báwo la ṣe máa sọ Arabu so tá bá ti sọ a máa lọ wọná àwọn Christian tó ń ka Arabu náà tó practice kéwú àwọn náà máa lọ wọná ó wá fi bẹ̀rù sí wa lọ́kàn wa ń bẹ̀rù ṣó yẹ kó rí bẹ́ẹ̀ tó bá ṣe pé selfish yẹn pọ̀ lóòótọ́ selfish yẹn ti pọ̀ jù àwa ń sọ́nà lì kiri ẹlòmíì God àṣírí tó sì máa tú mo ń pìtì àwọn pastors yẹn kò sí àwọn ìmáàmù lẹ́ ń rí àwọn àfáà lẹ́ ń rí báyìí nǹkan tó máa ṣẹlẹ̀ sáwọn pastor yẹn náà wọ́n ń bínú gidigidi gan ẹlòmíì tó bá lọ jáwọ́ báyìí wọ́n máa tú àṣírí ẹ̀ ẹlòmíì akọ ìjà wèrè lójijì tèmi fi lè wọjà okay.